Ìwé Jòhánù orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ karùnlénọ́gbọ̀n títí fún ìkejìlénógójì. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Níjọ́ kejì ẹ̀wẹ̀ Jòhánù Hèródò àtọ̀wọn méjì náà ọmọ ẹ̀yìn rẹ̀ kò igó Jésù bòńtìmírẹ̀ ó ìwé ọ̀fọ̀ wò ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run Olódùmarè kọ́ ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjì kọ́ ìgbúrò rúnrún wí kọ́ etí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́ Jésù nẹ́yìn náà dérí Jésù dẹ́ yíjú dẹ́yìn kò èrè wọn ọ̀fọ̀ wọn tọ̀ òun nẹ́yìn kò ìwé wọn ọ̀fọ̀ kẹ́ńwá kọ́ ìwé ọ̀fọ̀ Rábì ó túmọ̀ rẹ̀ jẹ́ olùkọ́ni ibi sùn wọ́n ń gbé kò ìwé wọn ọ̀fọ̀ ẹwà rò kọ́ ìwà kọ́ ìróró ògbóǹgbé kọ́ ìkálẹ̀tì níjọ́ náà nítorí ọ̀fọ̀ jẹ́ òwọ̀n wákàtí kẹwàá ọjọ́ ọkùnrin náà méjì rè gbọ́rọ̀ nẹ́rú Jòhánù rè tẹ̀lé Jésù nẹ́yìn orúkọ rẹ̀ mi jẹ́ Anderu arákùnrin Símónì Pétérù ó ìtajú kan ó rí Símónì arákùnrin rẹ̀ ó ìwé wọn ọ̀fọ̀ abatiri Mẹ́sáyà ọ̀nìrè mi jẹ́ Kristi ó mú wa sọ́dọ̀ Jésù kí Jésù yìí wò ó ìwé ọ̀fọ̀ òwò rí Símónì ọmọ Jónà Kéfà ra màmá pẹ̀ ó túmọ̀ rẹ̀ mi jẹ́ ògbò Ọlọ́run Olódùmarè kò bù sí gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.